ẹ̀yin arúgbó ẹ jẹ́ ká lọ sí swimming pool ní àkọlé ìròyìn kan gàdàgbà láti inú ìwé ìròyìn Sugar Link. Odù tó bá ń tọ́jú ogbè ló fẹ́ tó ogbè. Ìpè ti lọ sọ́dọ̀ gbogbo àwọn arúgbó pé Kọ́láwọlé Adéjòjò Kasinati Sugar fẹ́ kó àwọn arúgbó lọ sí swimming pool ní ọjọ́ 10 oṣù 10 ọjọ́ Thursday ọ̀sẹ̀ yìí aago 8 òwúrọ̀ ní ẹsẹ̀ gbogbo àwọn arúgbó á pé sí Datad Hotel. Ẹ̀yin arúgbó ẹ máa bọ̀ ní swimming pool ká tún wo àrà tí Kasinati fẹ́ dà bó ṣe ń ṣèkan àgbéwò bẹ́ẹ̀ ló tún ń ṣèkan àrà kéńgé. Bàbá Mojeed Ajani tó ti lé lọ́gọ́rin ọdún ló máa kọrin fáwọn arúgbó pẹ̀lú obìnrin kan tó ń kọ́ bọ́ lọ́jọ́. ní Datad Hotel ọ̀fẹ́ ni ẹ ò ní san owó kankan. ẹni tó wòran ìgúnnu wòran eégún tí ò tí ì wo ti gẹ̀lẹ̀dẹ́ ó kùnà tó fẹ́ wò. ẹ lè wo bó ṣe ń lọ lórí YouTube Kasinati Sugar 1. ẹ̀yin arúgbó ẹ jẹ́ ká lọ sí swimming pool ní àkọlé ìròyìn kan gàdàgbà láti inú ìwé ìròyìn Sugar Link. Odù tó bá ń tọ́jú ogbè ló fẹ́ tó ogbè. Ìpè ti lọ sọ́dọ̀ gbogbo àwọn arúgbó pé Kọ́láwọlé Adéjòjò Kasinati Sugar fẹ́ kó àwọn arúgbó lọ sí swimming pool ní ọjọ́ 10 oṣù 10 ọjọ́ Thursday ọ̀sẹ̀ yìí aago 8 òwúrọ̀ ní ẹsẹ̀ gbogbo àwọn arúgbó á pé sí Datad Hotel. Ẹ̀yin arúgbó ẹ máa bọ̀ ní swimming pool ká tún wo àrà tí Kasinati fẹ́ dà bó ṣe ń ṣèkan àgbéwò bẹ́ẹ̀ ló tún ń ṣèkan àrà kéńgé. Bàbá Mojeed Ajani tó ti lé lọ́gọ́rin ọdún ló máa kọrin fáwọn arúgbó pẹ̀lú obìnrin kan tó ń kọ́ bọ́ lọ́jọ́. ní Datad Hotel ọ̀fẹ́ ni ẹ ò ní san owó kankan. ẹni tó wòran ìgúnnu wòran eégún tí ò tí ì wo ti gẹ̀lẹ̀dẹ́ ó kùnà tó fẹ́ wò. ẹ lè wo bó ṣe ń lọ lórí YouTube Kasinati Sugar 1.